sílẹ̀ fún mi. mọ kó jáde wọ ọmọ sáfì ọlọ. èwo ló wá fẹ́ kí n ṣe é sìn kó o ṣe àbí kó o kọ́ṣẹ́ olóò lè kọ́ṣẹ́. n ò ní n ò ṣiṣẹ́ n ọmọ wá kiri n ò rí ni ìwọ náà sáà dirú wàhálà tí mo ṣe ń jó ní ńgbà àwọn ti bẹ́sàn mi tí mò ń wáṣẹ́ kí mo wáṣẹ́ títí dọ́gba sọ́jà àwọn ọgbà mi àbójú rẹ̀ náà wọ́n sá fi bílálà lé ń wálé ẹ̀yìn ìgbà náà ni mo sá ti ń wáṣẹ́ kí tí n ò rí sẹ́sẹ́ àbí tí sẹ́tọ̀ọ̀sì ní wárè kọ́ ńgbà ní wárè mọ́ farúgbó ara kọ́sẹ́ nẹ́sìn gbogbo sẹ́tọ̀ọ̀sì làálẹ̀ ń ló le wọn náà irú sẹ́tọ̀ ní wárè máa kọ́ kápẹ́ńtà irú mi ní ṣiṣẹ́ kápẹ́ńtà ti ń kan lé lójú wọn náà ọtún ní mọ̀ ṣe mẹkáníìkì gbogbo sẹ́tọ̀ làálẹ̀ ń ló le ṣé dandan lọ sáfẹ́ kí n kọ́sẹ́. bó o bá ti kọ́ṣẹ́ mi lọ ilé wa. ọ̀dà má bínú má wulẹ̀ lọ sọgbọ́n wọn kọ́sẹ́ bọ́ bá ní kọ́sẹ́ àmọ́ sọrí sẹ́tọ̀ wà lọ́kàn mi tí mo ṣe bí mo lè kọ́ ní ìsìn gan tí mo mọ̀ pé n ó sì lè ṣe dáadáa bọ́ bá fẹ́ kí n kọ́sẹ́ ọkùnkùn fi mi sọ́dọ̀ ya kíkẹ́ mọ kọ́sẹ́ ìdìrí lọ́dọ̀ rẹ̀. kí ló fẹ́ máa ṣe lọ́dọ̀ ya kíkẹ́. wọ́n sọ ma pé ọmọrun olówó kó ó sì ń di tọ́lọ́wọ́ náà kí n máa kọ́sẹ́ ìdìrí lọ́dọ̀ rẹ̀ mo bá lè ṣe bí oṣù mẹ́ta kan bẹ́ẹ̀ kó tètè mọ ẹyin òun dì kò tẹ̀ nígbà ńlá púpọ̀. ọkùnrin mélòó lórí lọ́jà tó ń dirun. ìyẹn ò ṣe kankan àbọ̀tẹ̀ ẹ̀sìn mi náà làkọ́kọ́ mo bá ti mọ ọdún dèdè ṣe fowó dirun mọ́ pé kí n má mọ̀ rí pàǹkan mú wá lójúmọ́ kan. ìṣe ẹjọ́ aláìní kan ṣe ni ẹ́ ọmọbìnrin lọ gẹ́gẹ́ bí a ṣe kọ̀wé rẹ̀. ta lọkọ ọlọkọ sí nígbò lakọ gbé dákun torí ọ̀dà mo bẹ̀ ọ́ ni mo fọlọ́ ń bẹ̀ ọ́ dákun bá ń gbẹ́rù mo fi yá mi àti bàbá rẹ̀ ń bẹ̀ ọ́ sọgbọ́ torí ọ́ mo fi ṣàlá bẹ̀ ọ́. àní ọkọ ṣe mẹkáníìkì olóòkọ àní ọkọ káfíńtì olóòkọ èwo ló wá fẹ́ ṣe jẹun láyé ẹ̀ ń sìn. mo ti sọ wípé máa dirí náà kọjá máa. ọ̀rọ̀ ṣé wàá kọ́ṣẹ́ télọ̀. télọ̀ náà ń sì dá sáwọn tí ń ta aago ṣe ní jẹ́ télọ̀. ó ti ọ̀wọ́n tó ń ránṣọ ni. àwọn onímọ̀síìnì ni. bẹ́ẹ̀ni. ìnáwó èyí wọn pọ̀ bàbá ní ìrè kọ́ télọ̀ ní ìsìn olúwa rẹ̀ ó ṣe gírídọ́ọ̀mù n ó tún ṣe wọ́n ra mọ̀síìnì gbogbo èyí náà ń kọ́. màá ra machine fún ẹ màá ṣe freedom pé kò sí tó bá lò máa ṣe láyè máa ṣe fún ẹni ṣùgbọ́n pé láì ṣe yẹn ṣé màá ra machine ẹlẹ́sẹ̀ fẹ́ bọ́dẹ̀ jọ lọ́wọ́ ló fẹ́. ọ̀rọ̀ machine ọlọ́wọ́ lọ́dà nítorí wọn kàn máa wá nǹkan mi ní gbọ́gẹ́jọ wàhálà ó tó gẹ́ wọn fọwọ́ bírèkì rẹ̀ bá àmọ́ sáà tábẹ́rẹ́ bá rèé sí ìsìnkúnlúwa rẹ̀ lọ́wọ́ ẹ̀rọ abẹ́rẹ́ máa ń bà mí sáré bí tí ń lé sọ̀rọ̀ tí lọ́nu. mo ti mọ̀ pé láì ní kan ṣe ni ẹ ti ń dá parí oṣù èmi ń lọ ilé wa ń tèmi bàbá mi ti ní kí n máa bọ̀ nílé wa gan mo ti ẹ̀ ń lọ. mo ń lọ mo ń sáà ń bẹ̀ ọ́ ni sọ̀rí ọ̀rọ̀ tó gbé wá ẹ̀yọ́kà ńláyà ọba lógìgì sọ̀rí tó bá lè ní sùúrù fún mi ń wó ronú iṣẹ́ tí mo lè kọ́ bó ṣe lára ìtọ́ làálẹ̀ náà ni ń wó rò kàn sí àmọ́ fún mi sùúrù díẹ̀ lákùn torí ọlọ́. tó tẹ̀ rí kí n tó wá gbẹ́rù mi sílẹ̀ ǹsìn mò ń lọ sọ́jà ǹsìn máa gbẹ́rù yìí sílẹ̀ mò ń lọ sọ́jà ǹsìn ọpọlọ ẹ tó sùn kó yá bá a sọ̀rọ̀ gan-an kí n tó tọjàde kó ronú iṣẹ́ tó máa ṣe tó o bá ronú iṣẹ́ tó máa ṣe tí n bá ti dé báyìí mò ń lọ ilé wa ni kò sẹ́ni tó lè bá mi sọ. ọ̀dà kò burú gbẹ́rù rẹ lẹ wọ́n ronú síṣẹ́ tí wọ́n ó ṣe kọ́ tó dé ọ̀ṣẹ́ orí mi mọ̀ yọ mí bí ọ̀sọ́gbọ́n ni mo fi gbé bí ìyá sàlábà ṣe bẹ́ẹ̀ kẹ́rù lọ. ta ló níyàn o. èmi ni o. wọlé Gbénga ẹwọ ni ṣé dáadáa ni ọmọ tó jọ mẹ́ta ìyá rẹ kékeré ńkọ́ wọn bẹ ń lé ìyá ẹlẹ́gùsí náà wọn wà sùkúù rẹ ńkọ́. ó ń lọ déédéé bàbá. mo mọ̀ rí ọwẹ́ rẹ̀. àǹbá tẹ̀sídé ti pẹ́ sẹ́wọ̀n pé bọ́dí house mo ń gbé ní ìsìn. bọ́dà lọ wà ní ìsìn. bọ́dí house mo ń gbé bàbá. kì í ṣe lílọ̀ tí ń lọ mọ́. rárá kì ọ̀hún gan mo tó wà sí. tó ń tira ọmọ sáré wálé mo fẹ́ lọ ra ìwé kan ṣá mo ní kí n fẹsẹ̀ kan dọ́dọ̀ yín nípa ọ̀rọ̀ tẹ́ bá mi sọ ń jọ sí pé màmá kọ yín níwèé díẹ̀díẹ̀. àìrí ọládìjọ́ yìí náà fi ìyà jẹ mí ìyá sàlámà ti fẹ́ kẹ́rù jáde lé lórí pé wọn ò ṣiṣẹ́ wọn ọ̀sàbọ̀ iná ni bẹ́ẹ̀ àìmọ̀wé náà ní fi ìyà jẹ mí ọ̀rẹ́ mi ṣòbẹ́rù tápàkọ̀ yọ onítúwó ó kúkú wà yín ní ẹnu bí ìjà àrùn kọ́ ó ní àyè ṣiṣẹ́ sílẹ̀ níbi iṣẹ́ wọn o wípé wọ́n ń wá bẹ́síńjà o níbi iṣẹ́ pìtì àwọn tí ń kówé. píàǹtì. yóò ṣe níbi píàǹtì ó ní bí mo bá ṣe pé mo gbé èbó díẹ̀ àwọn ò gbé èbó nǹkan jẹ́ ń lè yọjú. ìwé tí mo wá rí ní ìsìn ìwé òyìnbó ti wá níyì àádẹ́ pọ̀jù fún yín. ìwé olóyìnbó olóyìnbó táwọn kọ ẹ o èyí tó lè yẹ ká máa fi kọ́ yín lè ti abd ef gidi. àmọ́ gbọ́ ọ̀nà kábídí èmi irú mi náà wá sẹ̀ mọ́ kábídí lọ́jọ́ orí mi ọlọ́mọdé ń kábídí. èyí ti pọ̀jù fún yín ni o. ilé ìbò ni mò ń fẹ́ ìbò gan náà mo fẹ́ kọ́. tó bá jẹ́ òyìn ni yẹ ò le ẹ máa wí tẹ̀lé mi ṣá. this is a monkey ọ̀bọ. aláwòrán tiẹ̀ ni ajagunmọ́yà. ọ̀bọ ni. ọ̀bọ nu. this is a monkey. this is a monkey. ọ̀bọ. ọ̀bọ. this is a motor car. this is a tansimọ̀ ni. wọ́n kàn yàwòrán yẹn ní ìkẹ́bà mọ́ni òun náà ni àwòrán náà yà bẹ́ẹ̀ tẹ́ bá pẹ́ àwòrán yẹn wájú ẹ̀ this is a motor car. this is a motor car. this is a father.
èdè Haúsá lọ́n tó ń sọ ni. òyìnbó ni kẹ́. ní fada ìjà làwọn Haúsá ń pè fada rèébèrè. ọ̀rọ̀ wọn ló bára mu ṣùgbọ́n tàbí lè fada ni ẹ̀rí bàbá arúgbó tán yà síbẹ̀ yìí. ó dàgbà lóòótọ́. òyìn náà ń pè ní fada bàbá fada. My father has a motor car. My father is a motor car. My father has a motor car. Mo ní bàbá mi ní mọ́tò ayọ́kẹ́lẹ́ kan. Bàbá rẹ̀ ṣe kí ni? Ó ní mọ́tò ayọ́kẹ́lẹ́ kan. Bàbá rẹ̀ ra mọ́tò. Níbo ni bàbá rẹ̀ ra mọ́tò ọ̀hún sí? Ọ̀rọ̀ ra máa purọ́ ìwọ. Nǹkan tó kọ sínú ìwé ni. Kì í ṣe mi bàbá rẹ̀ là ń jọ ń fẹsẹ̀ rìn lọ ọ̀nà oko tó ṣe pé tí bàbá rẹ̀ ikú bóyá lọ ra kẹ̀kẹ́ rí. Ó wá ní ìsìn mọ́tò ká. Nǹkan tó kọ sínú ìwé ni tó bá yẹ pé yín náà lẹ kà á. Nǹkan tèmi kà fún yín náà lẹ náà máa kà jáde. Ta ló wá ń purọ́ nú ẹ̀yin méjèèjì? Ìwé ní ń purọ́ ni àbí ìwọ fúnra rẹ̀? Kò sẹ́ni tó ń purọ́. Kò sẹ́ni tó ń purọ́ nǹkan tó wà ní ìwé ní ń purọ́. Bọ́ọ̀ bá ń parú rọ́ọ̀hún ní sùkúù yín ọ wà máa pààyàn níbi tí wọ́n ó ti já ọ. Èmi ò jẹ́ purọ́ fún yín bàbá. Ó pé bàbá rẹ̀ ra pílẹ̀ sọ. Oya, this is a monkey. Oya, this is a monkey. This is a monkey, ọ̀bọ. Ní fọ̀bọ ń sí mọ́. This is a monkey nìkan lẹ́ máa pè. This is a monkey. This is a motor car. This is a motor car. This is a father. This is a father. My father has a motor car. My father has a motor car. Ó dára oya again this is a monkey. Dúró sọ́ọ́rí tó ní monkey yìí kò dájú pé yóò lè tètè mówó wá. Sọ́ọ́rí èyí tí wọ́n tó mo fẹ́ kọ́ ọkọ mi gan. Bóyá wọ́n lè mọ́tì ìgbàyàn síbi iṣẹ́ tí mo wíhun. Kọ́ ṣèrànlọ́wọ́ fún mi. Kọ̀ọ̀kan lé èbó díẹ̀ tí mo lè rèé sọ níbẹ̀. Tó ṣe pé tí mo bá débi iṣẹ́ tí wọ́n ń wíhun. Irú èbó tí mo lè sọ pé ẹ dákun mọ̀ ń wáṣẹ́ o. Mo gbọ́ pé ẹ fẹ́ gbà yan o. Bóyá wọn ò lè gbà mí. ìyẹn ò lè tó bá jẹ́ yẹn ni. Kọ́kọ́ kọ́ mi níyàn náà. Yóò ṣe tẹ́ bá ti dé bẹ̀. tá a ti dé ọ́fíìsì yẹn báyìí ẹni good morning sir I wish to apply as a messenger in your office sir ó tán. ilé ìtọ́ ti dàpọ̀ èyí mélòó mo wá tí mò ń bẹ̀ ní sùn. ọ̀yá ẹ̀fẹ́ kan balẹ̀ kẹ́ máa gbọ́. ọ̀fẹ́ kọ̀yàn ní nǹkan ọ̀dà gbogbo rẹ̀ rú báwọn. ọ̀yá ẹ̀fẹ́ kan balẹ̀ kẹ́ máa yóò tẹ̀lé mi. Good morning sir. Good morning sir. I wish. dúró náà bó kọ ìbóhùn ìbá jẹ́ mọ́rin nǹkan. mọ́rin báwo ni. ń gbà ní mọ́rin ọmọ pé ó kọ obìnrin jẹ́ mọ́rin ọmọ pé ẹ̀gbọ́n ìyá rẹ̀ kan á mọ̀ jẹ́ mọ́rin ọ̀lásá. tó wá jẹ́ mọ́rin ọ̀lá tó eléyìí good morning ẹ káàárọ̀ ni tó wá jẹ́ pé èmi náà mo wá kí n sì máa ní good morning sir. káàárọ̀ ní lédè èbó. káàárọ̀ morning ní lédè òyìnbó. èbó pàápàá ń fọ Yorùbá nù. èbó ò jẹ́ fọ Yorùbá lẹ́lẹ́ ìyẹn ò ṣeé ṣe. ọ̀yà máa wí tẹ̀lé mi good morning sir. Good morning sir. I wish. I wish to apply as a messenger in your office sir. Good morning sir. I wish to apply as a messenger in your office sir. Yeah, good morning sir. awo ti tó mo ti mọ̀ gbólóhùn mẹ́fà náà ni. inú mi dùn kan tẹ́ bá ti mọ̀ nípa yẹn. mo ti mọ̀ àwọn ẹ̀sọ́ mẹ́kẹ́. tẹ́ bá dé lọ tán bá gbà inú wa dùn gan. mo ti sọ ṣé mo bá ti sọ bẹ́ẹ̀ o ti mọ̀ pé mo fẹ́ gbaṣẹ́ náà. mo máa dé ní sátidé tó ń bọ̀ ṣá. ṣé sátidé lẹ̀ mọ jáde. sátidé la báyìí jáde. wọ́n máa retí wọn sì wá ní nǹkan kan lè yàtọ̀ lájẹkù ẹ̀ bá. ẹ má ṣe yọnu tẹ́ bá dé sátidé máa bá. kò burú máa wọlé ọ máa rọra ọ kọ túbọ̀ fojú sí ìwé rẹ ọ ṣeun o. kémi náà tètè wá múra bóyá mo lè báṣẹ́ náà kí wọ́n tó sí wọ́n bí iṣẹ́ wọn ìmúra alákọ̀wé ló sì yẹ kí n mú o ò yẹ bẹ́ẹ̀ wọ́n lọ́n ṣe mo kú ní kóòtù wọ́n wá gbé táì mi lé wọ́n bá mú aṣọ mi wọ́n wá kíkẹ́ mi wọ́n kì í dánsí kí ìbọnú kẹ̀mbẹ́. Good morning sir. Apply. I wish. Good morning sir. Apply. ọmọ yìí gbẹ̀ngà o. ọmọ yìí wọ́n ti lọ làákùlé ìbò yìí wọ́n ti sápá lórí morning gbẹ̀ngà làákùlé ǹjẹ́ ọ̀rọ̀ mẹ́fà náà sì ni o. Good morning sir. Apply. I wish for officer for messenger. ó ti pé ó ti dá wá máa lọ. Mr. Man, come here. Mr. Man, ìwọ ni mò ń bá wí arákùnrin tó lọ. Kí lẹ rí ọ̀gá? Where is your tax receipt? Kí lẹ ń pè bẹ́ẹ̀? Àní ìwé orí ẹ̀dà. Ìwé orí? Ẹ jẹ́ ń wá àpò mi bóyá mo mú lọ́wọ́. Bó bá mú lọ́wọ́ oṣù ọgbà nìyẹn. Ó ní sà. Kí lorúkọ ẹ? Rọ́bà Jáyẹlá. Ọ̀rọ̀ àìtó yá gbà máa lọ.
Good morning, sir. Apply. Wish. Mr. Man. Officer. Baba. Good morning, sir. Baba. Apply for. Baba. Ṣé mi? Where is your tax receipt? Wípé ọ̀fẹ́ wọ tansin. Dúró ń bẹ̀ wọ́n fẹ́ mọ̀ rí kọjá lọ náà àwọn tansin ọ̀hún tó bẹ̀ ládùúgbò mi. Mo ní ìwé ilé ẹ̀dá baba. Ìwé ilé? Èmi èé sanwó ilé. N ò ní ìwé ilé. Àníwé orí tẹ máa ń gbà lọ́dọ̀ ìjọba lọ́dọọdún. Òhò ìwé orí ló ń béèrè. N ò mọ̀ pé lẹ́yìn ni. Mo gbà yín bẹ́ ń bẹ lọ́wọ́ ìyá Ṣàlá. All right, màá dìlé ẹ síbi ìgbà tọ́lọ́pàá bá mú ẹ wá mọ̀ láti máa mú lọ́wọ́. Ọ lé mi lọ bò. Màá dá ẹ dúró síbi títí ọlọ́pàá fi máa mú ẹ. Bó ni tiẹ̀ ti jẹ́ náà? Ọlọ́pàá ni ọ ni àbí sọ́jà àbí bó ni tiẹ̀ ti jẹ́? Akọ̀wé oníwèé ilé ni mí bàbá. Akọ̀wé oníwèé ilé ní ìwọ́tọ̀ wọ Bùbáì. Akọ̀wé àbọ̀ wá fẹ́ kọ́ mọ̀ sí pé ọ̀fẹ́ mọ̀ sí rọ́bà ni o. Wọ́n mọ̀ sí pé ọ̀fẹ́ mọ̀ dáná níbi tó wà yìí o. Ó dáa náà ìgbà tọ́lọ́pàá bá mú ẹ. Ọ̀ sì wọ kakí. Torí irú yín náà ni ò já wọ kakí. Irú wa wò ó. Tí irú yín bá ti rí wa nú kakí báyẹn ẹ fẹsẹ̀ fẹ́ ni. N ò lè sáré mọ gbàṣẹ kì í ṣe pé wọn gbà. Mo gbà ọkàn jẹ́ pé ẹran lọ jẹ́ ni. Wàá dúró síbi ìgbà tó bá dé àgọ́ ọlọ́pàá wà lọ ṣàlàyé fún mi. Rárá mo ń lọ ibiṣẹ́ ni o, wọ́n fẹ́ gbà mí ibiṣẹ́ kan o. O kì í gbọ́ ni bàbá. Àpòlá fún ńlá sọlẹ̀. Bàbá o kì í gbọ́ ni. Mọ́fà ńlá sọ yá o. Mọ́fà ńlá sọ yá o. Hello, Mr. Gbagi. Are you there? Oh, yes. How are you? I'm all right. See you again. It's okay. Èèyàn ní lọ ní ìsinyìí o ṣé nítorí kófè èbó sí ọ ṣé nítorí kófè èbó sí ọ lọ ń ṣe wá. Ó mọ̀ pé òṣìṣẹ́ ìjọba ni ṣá. Ó sì èmi kọ́ èsè ibi iṣẹ́ kan lèmi náà ń lọ tí wọ́n bá gbà mí ní ìsìn ebí mi náà ló ṣiṣẹ́ ìjọba nu. Ó fi mí lẹ̀ mọ́ sọ fún ọ. Mi ò bẹ́ẹ̀ mọ̀ sọ́kàn bẹ́ẹ̀ lọ́ní ìṣòjọ́ bàbá. Ṣé nítorí pé ṣe èbó ranù kan èbó mẹ́ta tó sọ ohun mọ̀sá èmi náà lè sọ jù bẹ́ẹ̀ èyí tó sọ ohun. Ó mọ̀ pé òṣìṣẹ́ ìjọba ni bàbá. Olóṣù náà máa ń yọ owó ẹ̀ ń bí iṣẹ́. Ṣé torí pé ó fẹ́ èbó òṣìṣẹ́ ìjọba lèmi náà èbó tó sì sọ mo sì lè sọ ó ní oh yes ìsókè èwo lọ́sọ̀ sẹkẹtari rán létí ìtọ́sọ̀ sẹkẹtari. O tí mọ nǹkan kan tó ṣe ẹjọ́ ní ìṣòjọ́. Dúró jẹ́ sọ ní ìṣòjọ́ bàbá. mo ti rántí I'm all right oh yes I'm all right ìsókè ní ìṣòjọ́ bàbá. wọ́n fà ń léwu yá ní ìṣòjọ́. mo mílẹ̀ o mi mílẹ̀ mọ́ sọ yes ọmọ mi ni ìwọ wọ́n kíw. Bàbá ẹ dádúró ẹmu. Orí mi Ọlọ́run yọ mí ó ti sófo òrò lọ kò mọ̀ pé nugbó ní ni mo fara pamọ́ sí Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run ló ti ní ìfèrè ṣíṣá kọ́ra láti kékeré wọn mọ̀ pé níwèé ni iṣẹ́ láláwọn alọ́kọ́lùwà rẹ̀ wá bá bẹ́ẹ̀ síbẹ̀ kórè sọgbà Ọlọ́run mo dúpẹ́ nígbà ilẹ̀ ọba ìṣúṣà wọn ṣàṣìwọ́ lọlé ó ti kàn rè ta ló ní bẹntimọ́tò nugbó yìí o ẹ̀wọ̀ bẹntimọ́tò ta ló gbé bẹntimọ́tò nugbó wọn ò tiẹ̀ tí àákúlẹ̀ wọn kàn ẹ wá sọ dáadáa nù ta ló kọ́ mọ̀ sí pé bóyá nu mọ́tò làpótì ti bọ́ sọnù. Police, this is one of our boxes. Is that so? Abẹ́rẹ́ lásọ. Hey, Baba. Ẹ lẹ́ẹ̀jẹ̀. Are you the owner of this box? Are you the owner of this box? Ọlọ́run lọ́mọ ẹ̀ tó gbé àpótí sínú kú. Are you the owner of this box? Answer me. Oh yes. Now you carry it and follow to the station now. I'm all right. Okay, carry it and follow me immediately. It's okay. Follow me now. What's wrong with you? Come on, carry it. Wípé bó o kí Carry it, ni? I say. Ẹ kí lọ ní ìṣe. Àwọn ní ká tẹ̀lé wọn. Wọ́n ń tẹ̀lé wọn lọ bó. You say you are the owner of the box. Carry it and Oh follow me. yes. Yes, follow me. I'm all right. It's okay. Let us go now. Kí lọ ní ọ̀sẹ̀ tó àwọn afẹ́jú mọ́ mi. Come on, move on. Move on, come on. Rọra tì mí gbọ̀ngbọ̀n. Wọ́n èé sáláàrú. Sọ fẹ́ ń bọ́ gbèdé tẹ̀sán ni. Tell this. Ẹ sanwó. Ká lọ. Ọ̀dà kò burú mo lè bọ́ gbé torí n ò kúkú ríṣẹ́ kan sí látàárọ̀. Àmọ́ ẹ sanwó tẹ̀sán yín ń jìnnà. Bàṣà lábẹ́ẹ̀dẹ̀ ti ń wá. Ń wá. Bẹ́ẹ̀ ti ń wá, bẹ́ẹ̀ gbéra àpótí olúwo rẹ̀. Orí wo lórí mi? Àpótí wo gbèrú? Mo ṣe bọ́ ní bo ni mo ti rí wo n ò ní wo lórí o bẹtimọ́tò mo gbèrú ọlọ́pàá yìí ni wọ́n ní wá mo fẹ́ bá wọn gbé dé tẹ̀sán ni. Àbí ṣó o jálè? Wọn ìmọ̀ sọlẹ̀ wo èyí ẹlẹ́dùwẹ̀ sọ́ra rẹ ọ̀tún dé o. Bẹ́ẹ̀ dẹ̀ gbéra àpótí wo gbèrú? Mo ní tọlọ́pàá yìí ni àbí ìgbọ́ àlàyé ni. Ìrẹsẹ̀ kọ́ ọlọ́pàá ń tẹ̀lé ẹ lẹ́yìn. Mo ń ṣe lọ tẹ̀sán ń lọ làpótí rẹ̀. Ebùrú máa lásọ ráyà rẹ̀ lẹ́ nìyẹn o. Pé lọ́ọ́ sọ fún
Màlá sanfọ ṣó jálè o. N ò mọ̀ rán sí ìyá Sàlá. Come on, move on. Wo rọra tì mí, rọra tì mí. Wo ọkùnrin ìwọ̀n èso lè rọra tì mí o. Ọ̀sán ni ràn ọ́ ni. Àbí? Right, sir. From where? I went on investigation, sir. Where have you been since? I went on investigation, sir. Is there any reasonable clue? Yes, sir. This is a suspect, sir, who claims to be the owner of one of the stolen boxes of the complainant, sir. Yes, sir. Mr. Man, are Yes, you the the man, owner sir. of the box? Oh yes. Ọlọ́lọ́mẹ́tọ́ làpótí wọn ní àwọn sá ẹ fún lówó He's very confident, sir. He's a rogue. You will prove it before the magistrate tomorrow morning. Am I right? Do that, And sir. you may be sentenced for it. Ìṣíọ́kì ọlọ́lọ́sìmẹ́tọ́ O.C. sẹ́ni sanwó aláàrú fún mi ni. Detain the man. Okay, sir. Come on, sit down there. Wípé wà ẹ bẹ lọ́ra tì mí. Bloody road. Tẹ́ẹ̀nì mi ń wọ èso le. Shut up, bloody rogue. Ń wọ èso le. Ẹ ṣe wá tẹ́ẹ̀nì mi ń gbọ́ ní bọ́ gbé nǹkan. Sọ̀rọ̀ fẹ́ sanwó mọ́ ni. Look at the bloody rogue. Àṣàlá kí ló wá débi? Àdìsá máa wúlẹ̀ o. Ọ̀rẹ́ mi ni wọ́n sá mọ̀ wọ́n èso le. Ìyá Sàlá mi rèé wẹ̀ sànú mi o. Wọ́n èso le o. Ó tó jẹ́ àsọ̀rọ̀. Wọ́n tẹ́ẹ̀nì mi sí ẹ̀yìn káńtà ní. Ó tó jáde. Morning, sir. How do you do? Ẹ jọ sá ọ̀rẹ́ wa ìlàbá wa bí. Kí ló ṣiṣẹ́ tí wọ́n ṣe dé ìbò ló ṣiṣẹ́? Iṣẹ́ ni mo ní mọ̀ ń wá lọ àwọn kan oníwèé ilé ló lé ń wọgbó ibi tí mo ti fẹ́ máa jáde nu gbó ni mo wá rí ibẹ̀ tí mọ́tò kan mọ̀ ń yẹ̀wò òun ètí ìgbé kó mẹ́tọ́ ọlọ́pàá yìí dé ó sì ní ìràn kò ní bóyá mo jalè ńgbà náà ni mo sì rán làǹbá ń jọ ń bọ̀. Làwọn ọlọ́pàá wa mú ẹ. Kò tẹ̀ ló mú mi. All right. The man said he's the owner of this property. Oh yes. And he must appear before the magistrate tomorrow morning. Am I right? Probably he may be sentenced for it. Is okay. Kí ló ń sọ lẹ́nu? Ń ṣe èbó sí mi mọ̀ ń fẹ́ èbó dá lónìí. Dákẹ́jáde ìbò wo ló ń dá lóhùn? Kí ló mà tó ń wí nísìn? À ń ṣe èbó síra wa ní sẹ́yìn. Máa gbọ́jàre ọlọ́pàá ní ṣé wọ́n ló làpótí oní bẹ́ẹ̀ ni. Kì í ṣe tèmi o Ọlọ́run lọ́mọ ẹ̀ńtọ́ làkótó. Wọ́n ló ń lọ kóòtù lọ́la ní ìsìn olóògbé ọlọ́run. Kò wá ṣẹ̀wọ̀n jọ̀bọ lọ. Èmi wọn sọ pé tẹ́ lọ́rùn o ọ̀rọ̀ ẹ̀wọ̀n ti wá jẹ́. Ẹ̀wọ̀n rẹ̀ tó sọnù bóyá ní ìlú ọ̀fìrì pé bọ́ọ̀bà dákẹ́ ìbò. Excuse me, sir. Ẹ má bínú jàre ọkùnrin yóò gbé ìbò sọkúsọ ní sọ. Mọ bá kéèsì mi jẹ́ o wá o mọ ní wọn ò gbé ìbò o mọ bá kéèsì mi jẹ́ o mo gbé ìbò sọ̀rí tí wọ́n bá ti mọ̀ pé kúrúǹtù ní mínísìn wọ́n mọ̀ túlùwà rẹ̀ jẹ́ ni o mo gbé ìbò. This father is a monkey my father is a motor car. Ọyọ aṣọ sí yín o. You are just pretending. Surely, sir. You will appear before the magistrate tomorrow morning. Ìrọ̀lọ́ nǹkan ọ̀ ẹ̀ṣẹ̀ pretendent o ọ̀ ẹ̀ṣẹ̀ pretendent o sáájì ní ọkùn mẹ́ta níbẹ̀ lápá rẹ̀. Dàbídì dákẹ́ mọ̀ kó bá rà lọ. Ọlọ́run ti pretendent ní ìsìn. Ọ̀rọ̀ ẹ máa túbọ̀ ń fẹ̀ sí máa sọ bá dákẹ́. I'm telling you before scallywag. Ọ̀gá ṣẹ́rí. Me to say you say dirty craze. Ṣòtán. Dẹ́kẹ́ ní kò sọ sí yín o. Till tomorrow. Tomorrow. You will appear before the magistrate tomorrow. Ọ̀gá ẹjọ́ jàre kò gbé ìbò kò gbọ́ gangan làbí. Ọgá ọlọ́pàá ẹjọ́ ń torí Ọlọ́run kò gbóyìnbó ẹjọ́. Your responsibility. Ó ló má ṣe ìbò. Then sọ ọdúnkù kan tí wọ́n sọ I am telling you before. Ẹjọ́ ọgá ọlọ́pàá ẹjọ́. Mr. Man, take the man away. Ẹ The ṣe man gan is ni. born fool. Wọ́n ní o bọ́ bí kò já lọ. Èmi bá ń kú. Ó ní kí ni. Wọ́n ní kó o bọ́ bí kò já máa lọlé. Tẹ́lẹ̀ yóò fi mí lẹ̀ náà ni ṣé pé nítorí ìyún ní ṣe ń pè mí bá ń kú. I said you are born fool. Mo dúpẹ́ bọ́lọ́run ṣe dá mi tí wọ́n gbẹ lójúgbẹ lẹ́yìn ìbí panlẹ̀ lẹ́gẹ̀ ṣé mi lọ ń pè ní báǹkù ọtí ìṣemú gòfìyàn. Lámídì. Kọ̀ǹkọ̀bílítì orí rẹ̀ ọ̀dà. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ Ó yá ká lọ jọ. Ojú ọtí craze. Má jẹ́ wọ́n tún mú ẹ I'm padà. telling you before. Bó bá di kóòtù máa gbé ọ̀tá máa fowó rẹ̀ mu sìgá nìkẹ́. Tó wọ́n máa tún mú ẹ padà ní. Nta ni ó mu pata Take him away here. idiot craze. Ọ̀gá let us block this man Kálí up. wa. Wọ́n máa náà wọ́n máa ní wọ́n wé òun. Sọ̀rọ̀ ni wọ́n náà tó bá fọ́. Wọ́n dé wọ́n.